bàbá wa tí Ọlọ́run lò rí tí wọ́n gbàdúrà fún wa tí ọ̀nà fi là. lára àwọn bàbá tó gbàdúrà fún Àgbàlá Gabriel tí ọ̀nà fi là, ọ̀kan nínú wọn lẹ́ ń wò yìí. Ẹ̀rí báyìí, ènìyàn mórí ọlọ́lá lọ́la. Bíbélì sọ pé Ọlọ́run gbéga, ó rẹ̀ sílẹ̀, ó gbé tálákà dìde, ó mú jókòó pẹ̀lú àwọn ọba aládé. Àgbàlá Gabriel jẹ́ ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run ni. Tó bá ṣe pé ẹlòmíì ní báyìí, yóò máa wòye pé èmi ti kọjá lẹ́vù yìí. Kò tiẹ̀ ní ọ̀nà invitation wọn, ṣùgbọ́n ó fi tayọ̀tayọ̀ ó fi wá sí ibi àjọ̀dún wọn. Ó tún sọ láti jẹ́ káwọn ènìyàn mọ̀ pé lára àwọn bàbá tí Ọlọ́run lò ní fún òun láti dé ibi gíga. Ẹ wò ó dáa ká ṣe kí ni, ká ní ìbẹ̀rù Ọlọ́run. Ó dáa àti mọ orí bákan náà. Ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún wa gbogbo apáta. Ẹ jẹ́ ká lọ wo fídíò yìí, ká lọ wò láwògbádùn kí wà ní Àgbàlá Gabriel ṣe nínú àjọ̀dún yìí. Ó yẹ jẹ́ ká lọ wò. Ẹ̀mí Ọlọ́run kò lè gbà ọ́ láyè. Torí pé èmi bọ́bọ́ ọ̀sẹ̀ foundation ṣọ́ọ̀ṣì nígbà wà ló ń gbó, èmi ni mo forí ru àga tó gbọ́dọ̀ sọ̀rọ̀. Ẹ̀jẹ̀ Olúwa fàníwọ́nù májèmú ológo. Àwọn wòlíì aláṣẹ mẹ́mí yìí, please pray, please I beg you pray. Tí òní bá kọjá lọ kó má bàa padà bọ̀ ọ́. Wípé mo tẹ̀lé opportunity láti bọ́ náà sọ̀rọ̀. Fàníwọ́nù májèmú tó lógo lórí àbára. Àdúrà kan ìlú òkú ta máa gbà. Ẹnìkan ní ibi àjọ̀dún Talawa, a wà níbi àjọ̀dún bàbá wa nínú Olúwa. Sẹ́yìn ló lè dárúkọ wọn. Wọ́n ti sùn bí wọ́n ti sùn. Sẹ́yìn ló wọn. Bàbá Benjamin Olúbáyọ̀ àbí Ọlábáyọ̀ àbí. Lẹ́yìn àjọ̀dún yìí ní ìgbọ́dọ̀ wà bákan náà lọ. Ibi tí dájọ́ máa wọ̀ sá, ibi tí aleluya Ọlọ́run ló fi di ìjọ ìkàlẹ̀ sí mi. Mo láyọ̀ láti sọ fún yín pé àwa ti tẹ̀lé àwọn ẹ̀gbọ́n wa ní ọdún púpọ̀ sẹ́yìn láti wá lùlù bí. A ti tẹ̀lé àwọn ẹ̀gbọ́n wa wá lùlù bí ní ọdún púpọ̀ sẹ́yìn. Mo lè fi dá yín lójú pé ara àwọn bàbá wa tí Ọlọ́run lò rí tí wọ́n gbàdúrà fún wa tí ọ̀nà fi là. Náà ìpè yìí fẹ́ ra ilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì, ṣé bẹ́ẹ̀ ni? Ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé yóò ṣeé ṣe? Ẹ fi ẹni níyà lẹ́kọ̀ọ́. Láì sí ìrànlọ́wọ́, àjòjì ọwọ́ kan ò lè gbé ẹrù lórí. Láì sí ìrànlọ́wọ́, ojú ó ti èèyàn. Hallelujah, hallelujah. Isaiah 50:7. Torí pé Olúwa Jèhófà yóò ràn mí lọ́wọ́. Nítorí náà, èmi kì yóò dààmú. Sọ tí ò bá sí ìrànlọ́wọ́, èèyàn dààmú. Torí ẹ̀ mo ṣe gbé ojú mi lórí òkúta yìí. Èmi sì mọ̀ pé ẹni tí ò bá rí ìrànlọ́wọ́ ojú ó tì ẹ lọ́wọ́ yìí. Tí ìpè ìbáralẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì kò burú. Tí ìpè ìbá wà ní ẹ̀gbẹ́
pọ̀ jù kò tí ì pọ̀ kankan ní ọlọ́run oṣù ẹ̀yin ìtọ́lọ́run ṣe yóò ṣe é ṣe. ẹ gbà lẹ́ẹ̀kan olúwa lẹ́yìn àjọ̀dún yìí ní ìfẹ́ wà bákan náà ẹ̀yin bẹ́ẹ̀ ní wà bákan náà ẹ pé olúwa ìwà ẹ kún ní 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 ní ìfẹ́ wà bákan náà ní ìfẹ́ wà bákan náà lẹ́yìn àjọ̀dún yìí ní ìfẹ́ wà bákan náà Jésù olúwa wa. Ẹjẹ́ àfi àjọ̀dún ìsùn nǹkan kí wọ́n yẹ ṣe ẹjẹ́ àfi sùn nǹkan. Ọlọ́run ó dá gbogbo ọlọ́rin. Bá a bá kàn lè rí èèyàn mẹ́ta márùn-ún nínú tí wọ́n náà fẹ́ ṣe yẹn tí Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ tí ò ju 100,000 lọ pé èmi náà mo gbọ́dọ̀ ṣe nínú ẹ̀. Ẹ wá lọ kọ́ sílẹ̀ ohun gbogbo tí ẹ̀yin náà lé ọwọ́ yín àtẹ̀. Èèyàn mẹ́rin márùn-ún 100,000 naira pàgọ́ta. Ẹ̀yin tẹ́ gbà ní orí afẹ́fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè yín. Bàbá wò ní ìrè grandfather wa nínú Olúwa. So nípa orí ọ̀fẹ́ Jésù ohun tí wọ́n fẹ́ ṣe ó ti kàn mí ó ti kàn gbogbo wa. Ẹ bá ń pàkáǹtì church United Body of Christ Church ẹ bá wa fi síbẹ̀ ẹ bá wa fi síbẹ̀ church yìí fẹ́ nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì yóò bẹ̀ ṣe ṣe gbogbo èyí tẹ́ gbàgbọ́ ní Àgbàlá Gabriel bóyá ẹ ju nǹkan sọ́dọ̀ ọ̀rá mo lè fa ọlọ́run gbọ́ bóyá èyí là ló gbà bàbá náà ń pè fún ibi tó kù bí mo lè fi 100,000 sílẹ̀ náà bọ̀ torí ọ̀fẹ́ ẹ̀kọ́ wà kì í ṣe nípa ipá kì í ṣe nípa agbára èyí tẹ́ bá ní orí ọ̀fẹ́ láti ṣe ṣọ́wà 100,000 naira ta ló lórí ọ̀fẹ́ mi 100,000 naira láti ṣe fún Ọlọ́run ṣé ń bọ̀ ni just for talking of 100,000 tó o lè ṣe fún Ọlọ́run nínú àjọ̀dún ṣọ́wà ẹ̀yin tí ẹ ní 50,000 naira ẹ má bọ̀ ohun tí wọ́n fẹ́ rà ìpínwọ́ náà ní ọwọ́ níbẹ̀ kò kéré jù tí ìjọ ìbánilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tí ìjọ ń bọ̀ ní èlò lẹ́wọ̀n 50,000 wow ẹ lọ́wọ́ ọ̀dọ̀ ẹ má bọ̀ 50,000 naira 50,000 naira ó lè àwọn mélòó kò sí rí ẹni kan ṣé fún Ọlọ́run ẹ̀wọ̀n tó ṣe ẹ̀yin tí ẹ gbàgbọ́ nínú Ọlọ́run ẹ̀yin tí ẹ gbàgbọ́ nínú ìpè yìí ẹ dìde fún ìpè yìí ẹ dìde fún United Body of Christ Church àjọ̀dún ọdún kèlò lẹ́yìn 34 years anniversary wọ́n fẹ́ nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì mo dẹ̀ gbàdúrà yóò dà fún wa 50,000 dáàdi ẹ̀ pray for them ẹ wá pray for wọn fún wọn lè dẹ̀ náà ẹ pray for wọn 50,000 ìlẹ̀ èyí tẹ́ lórí ọ̀fẹ́ 20,000 dà èyí tẹ́ lórí ọ̀fẹ́ 20,000 ẹ máa bọ̀ sáré ó yẹ kí wọn náà ní ipa àtìpẹ́ nínú ẹ̀ ó yẹ kó o nípa àtìpẹ́ nínú ẹ̀ ó yẹ kó o nípa àtìpẹ́ nínú ẹ̀ ẹ dìde ẹ fẹ́ gbàdúrà ẹ lẹ́ẹ̀kejì kábọ̀ máa lọ ẹ dìde bàbá bẹ́ẹ̀ jó dìde lórí ẹsẹ̀ rí wa ẹnu wọn méjèèjì Olúwa lẹ́yìn àjọ̀dún yìí ayé mi gbọdọ̀ sí lórí padà àwọn tó ní 20 yẹn dà ẹ máa sáré bọ̀ ẹ máa ń pín àkáǹtì church yìí ẹ pẹ́ tí o bá ti ṣe programu church tiẹ̀ tó wá lọ bí kan tó bá káàdì tiẹ̀ lẹ́lẹ̀ o lè ná so ìdí làwa bàbá ló wà níbí so àná àgbẹ̀sọ̀ yìí tẹ̀ kàpọ̀ lóko ẹ ṣe ẹ bẹ̀rù owó náà ẹnu ọwọ́ méjèèjì lẹ́yìn àjọ̀dún ọdún yìí Démọ́lá ò gbọdọ̀ wà bákan náà mọ́ ìyá àjọ̀dún náà.
Jésù àánú dìde fún. Mo wí lórúkọ Jésù níbi gbogbo tí ẹ ti nílò àánú àwọn sọ̀rọ̀ lórí. Ta ló pariwo àmì má jẹ́ mú ojú kan lórí rẹ̀ lórúkọ Jésù má jẹ́ mú yẹ bí lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń dìde fún ìrànlọ́wọ́ yìí. Ẹ̀yin tẹ́ ń dìde fún ìrànlọ́wọ́ yìí. Ní gbogbo ìgbà tí ọjọ́ máa ń di ọjọ́ lórúkọ Jésù orí òní wọ̀nyí. Aṣọ òwò òní yá lọ́rùn. Ìwọ tó ń ṣe ìrànlọ́wọ́ yìí. Àbàmì àánú níbi tó fọkàn àánú sí. Lórúkọ Jésù ó máa jáde fún ọ. Oòrùn rẹ ò ní wọ̀. Iná rẹ ò ní kú. Yóò dára fún yín. Orí àfiṣe wọlé yóò dára fún ọ. Agbára tí mo ní wọ ọmọ máa ń jẹ̀mú ìlọ́rọ̀. Agbára tí mo ní wọ ọmọ máa ń jẹ̀mú ògo. Ẹni tẹ́ pariwo àmì wọlé bá. Àṣẹ yóò ṣe bẹ́ẹ̀. A ó gbọ́ òyìn lókè. Níbi gbogbo tó ti ní àǹfààní láti máa wò mí. Olùrànlọ́wọ́ ojú ọjọ́ yóò kíde fún. Àwọn ojú ọjọ́ yóò kíde fún. Àṣeyọrí yóò tẹ̀tí ẹ̀. Ẹ̀mí mímọ́ yóò gbé ọ sókè. Gbogbo tó fẹ́ ní rere ọ̀run yóò dá ẹ̀. Aṣẹ́ni lórí oníṣẹ́ lórí. Ẹni tẹ́ ń bẹ lọ́nà títì ẹ ó kéré òkú wọn. A ò ní gbọ́ ibi sí i. Òru ayé yóò ní wọ̀. Ẹni kú lójijì. Ọ̀fà búburú ayé ò ní báyìí. Aṣọ ni wọ́n ayé ò ní wọ̀nyí. Sọ́ọ̀dẹ̀ sàmì lọ́wọ́ Jésù ẹ̀rí rẹ̀ lè fọ́. Òní ariwo àmì máa borí ẹ̀rí rẹ̀ lọ sọ̀rọ̀. Àṣẹ láti dókè láì sí ìnira owó ara rẹ̀. Iṣẹ́ rẹ̀ ò ní dojúrú. Ọmọ rẹ̀ ò ní dàrú. Ò ní tán. Ò ní fẹ́ tán. Ò ní tẹ̀lé àná. Oòrùn rẹ̀ ò ní wọ̀. Ìràwọ̀ rẹ̀ ò ní wọ̀. Àṣẹ gbé ọ sókè. Bẹ́ẹ̀ ni lọ sí. Ó gbàdúrà fún ikọ̀. Àti nínú ọlọ́run àtẹ́wọ́lá. Kò wọ́pọ̀ nínú àwọn tó lè ṣe tó ṣe. Wọ́n ní kí wọ́n yọ àkáǹtì church àwọn kúrò lórí program tó wá fìtìlíìsì. Adébọ́lá Gabriel èrò ní lọ́ọ̀lẹ̀. Rẹ́sọ̀lá Adébọ́lá Amọ̀sà èrò ní tẹ́. Gbogbo iṣẹ́ ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà yóò máa gbìyànjú. Àti ọjọ́ àti òòrùn yóò máa gbìyànjú. Nínú ìpè òní ṣiṣẹ́. Òòrùn yóò ní wọ̀. Débọ́lá òòrùn yóò ní wọ̀. Ògbó yóò ní ṣúwọ́lá. Òní tẹ̀lé àná. Rẹ́sọ̀lá Adébọ́lá òní tẹ̀lé àná. Ọ̀rọ̀ bí aṣẹ lẹ́nu ní òní tẹ̀lé àná. Ọmọ pọ̀ sí ni o. Ọlọ́run ti gbà fún òní padà. Ọlọ́run ti ṣàánú òní padà. Májẹ̀mú orí rẹ̀ òní bàjẹ́. Àṣẹ bí ọ̀ṣọ́dẹ̀. Ìrànlọ́wọ́ bìrì fún ọ. Ọmọ pọ̀ sí ni o. Gbogbo ọwọ́ ti ń ràn lọ́wọ́ kò ní rẹ̀ wọ́n. Aṣọ ìgbéró òní yá. Òní ṣubú fẹ́lẹ̀ òní dìde. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe. Gbogbo ẹ̀yin kọ̀ọ̀tẹ́ ẹ̀ lè ṣàmì. Mo wí ní iná sí Olódùmarè. Ìrànlọ́wọ́ tẹ́ nílò. Tẹ́ẹ̀mí mú ìrànlọ́wọ́ lójú ọjọ́ yóò jáde sí. Àní yóò bìbò sí. Ta ló ṣàmì ọ̀rọ̀ òwúrọ̀? Àṣẹyẹ ṣẹlẹ̀. Bí Ọlọ́run ti ń wọnú rẹ̀ láti ràn wá lọ́wọ́ pẹ̀lú ohun tí a nílò fún pọ́jẹ́tì yìí. Mo wí lórúkọ Jésù. Gbogbo ayé ní máa bẹ́ sí ọjọ́. Àríwá mi tọ́jú ẹnìkan ayé máa bẹ́ sí ọ. Àṣẹyẹ ṣẹlẹ̀.
bẹ́ẹ̀ ni Jésù wọ́n gbé ní fún mẹ́ta ẹ̀ ṣeré ẹ̀ lọ́kọ̀ nílò ẹ̀ pọ̀ bí gíga ìgbésẹ̀ jáde yóò pè yí o ẹ̀ rà ànọ́gbà bẹ́ẹ̀ ni Jésù Jésù Olúwa wa àmín àmín hallelujah kọ́tọ́ pẹ̀tù ebèrè mi wájú dúró hallelujah kọ́tọ́ pẹ̀tù ebèrè mi wájú dúró amen mo gba Ọlọ́run gbọ́ pẹ̀lú àtìlẹ́yìn Olódùmarè pé àjọ̀dún next year orí ilẹ̀ yẹn là ń pè ní sí by the special grace of God in the name of Jesus so shall it be. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀wà bí gbogbo ẹ̀yin tẹ́ contribute àti ẹ̀yin tí ó wà lọ́kàn yìí láti ṣe wá lórí lórúkọ Jésù kò ní bàjẹ́ fún yín. Mo fẹ́ jó I want to dance no one must go gbogbo yín ẹ bá mi jó gbogbo ẹ̀yin ikọ̀ àti ìdí Ọlọ́run tí Ọlọ́run ọ̀jẹ̀ kó jẹ́ wípé wéèkì ìwà àkàndé wọn nìkẹ́ wa àmì tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe candle night tí wọ́n àwọn sọ pé ẹgbẹ́ committee of friends kí ni arrangement of worship tó ẹ bá mi jó ike bá mi jó tó lọ gbé sókè ọ̀ bá mi jó wà bẹ́ẹ̀ bá mi kí ẹ fún àwọn èèyàn. Tàbí pẹ̀lú àpọ́tìrì.